Hello everyone, I'm here to appreciate all our viewers and subscribers on this channel, Ijinle TV, and please I want to encourage you to continue watching this channel. Make sure you continue to watch videos on this channel and God will bless you. Thank you so much for watching videos, and please don't just watch videos on this channel. Make sure you click on the subscription button, click on the like button, and then share every video you watch on this channel to your lovely ones, and then make sure you send us your comments and we will reply your comments immediately, and the Lord bless you. And please, before you go, this movie you're about to watch now, this movie, very powerful, very interesting, and very inspiring. EEWO, that's the title. EEWO, very interesting. Make sure you watch it from the beginning to the end, and don't just watch it. Please, I beg you, please click the subscription button and make sure you give every video you watch on this channel a thumbs up, and make sure you send us your comments. We will reply your comments. The Lord bless you. I love you. Bye bye. Kí ló dé tó ya létí lápá ọmọ náà? Bí ti báwo la ti kí? Mo sọ fún ẹ pé kó lọ dá bàbá Èkó padà sílé, ó dẹ̀ kọ́ owó lọ. Ọ̀rọ̀ yóò yé mi mọ́ dáàdi. Ṣé bẹ́ẹ̀ náà sọ mi náà lọ pé kí n padà sílé pé bàbá Èkó kò ṣe hàn pé ẹ̀yin náà ní kí n padà sílé náà. Bẹ́ẹ̀ tí ìpinnu yín padà pé mi gbọ́dọ̀ jẹ́ kí bàbá Èkó wọnú ilé. Ẹ̀yin náà lè ní kí n máa lọ sílé kí n má lọ wá bàbá Èkó mọ́. Ẹni wọn ṣe èèyàn gidi. Ayé àbìdí ìyàn ni. Jẹ́wọ́lá. Daddy. Ó ti yé mi. Gbogbo ẹni tó ń gbé ní òkùnkùn ta fà sínú ìmọ́lẹ̀, òní ni màá láyé ẹ̀ kó yẹ kété. Jẹ́wọ́lá, kí ló dé tó rójúlẹ̀ tó ń wá ìrojú kù? Bàbá Èkó ìṣe ń tẹ́fẹ́ jogúnmọ́. Ṣé wo mọ̀ pé bàbá Èkó tó bá fi lè padà sínú ilé tó wà yìí? Ohun burúkú ajá ló ń burúkú. Ohun burúkú ajá ló ń burúkú. Kí ló dé tó ń wá wàhálà fún ẹ? Mo jí pinnu mi padà. Mo ṣẹ̀ṣẹ̀ rí pé omi tó ń wọ́n sílẹ̀ kò wáre fún àbúrò ló ń wá fún ikú ni. Jẹ́wọ́lá, ìwà ìrìn àjò wa àti bàbá Èkó ikú ni o. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ó yá padà sílé. O gbọ́dọ̀ lọ mú bàbá Èkó. Kí máa lọ síbi tẹ́ni kí n lọ mú. Bẹ́ẹ̀ mo yí pinnu mi padà. Èmi mo ládé kún mo dẹ̀ sí ládé òkú mọ́. Bẹ́ẹ̀ ni ìkàláyé, bẹ́ẹ̀ ni ayé ìkún fún ogun, ìpayín keke àti ìjàmbá. Ó jẹ́ Ọlá. Òun ló jẹ́ kí n máa kọrin kan sí ọ létí lójoojúmọ́ pé ọmọ mi fura o. Kókò ní ọ̀pá, mo fẹ́ kó fura o. Jẹ́nrọ́lá, ṣó gbàgbé ibi tá à ń lọ? Jẹ́nrọ́lá, ṣó gbàgbé ibi tá à ń lọ? Ibi tá à ń lọ? A
máa lọ ọ̀rọ̀ ìtòbí ìfowópamọ́ kan tó gbé mi. ọ̀rọ̀ owó. ṣùgbọ́n last time tí mo sọ fún ẹ pé dáàdì mi ò sí mi. Could you believe pé bí mo tún ṣe ń ibi tí mo lọ lọ́jọ́ yẹn tí mo sọ pé provoke mi dáàdì tún lọ sí mi yìí pé kí n máa bá bàbá ìkó kí n mú wọn wá sílé. Mo tẹ̀ wá mọ́ èyí tí mo fẹ́ ṣe báyìí mú wọn wá mọ́ wọn wá. I'm just confused kò tí ẹ yí mi kọ́ tí mo fẹ́ ṣe. alátiṣe ló máa mà ti ṣàárẹ̀. láti ṣe màmá ti ṣàárẹ̀ kí o ní pé kí n má bọ̀dọ̀. èmi ò ní pé kó má bọ́dà mo ní alátiṣe ló máa mà ti ṣàárẹ̀. ọ̀rẹ́ bí tá à ń lọ ló ṣe kókó o gbọ́ ọ̀gbẹ́ni ẹ̀gbọ́n. èèyàn sí ní ìdòjọ́ rẹ̀ ṣé ìjọ kan máa bọ̀ ṣe bọ́ lábúrò ẹ̀. Come on. Yeah, wait down. Jo jẹ́ pa ṣẹ́kẹ̀lá wà yà bí. Wo Ayédùn street. Church pastor Jala ni mo ń lọ, mo dẹ̀ ti check ara mi ò rí bẹ́ẹ̀. Okay, ẹ máa lọ straight. Okay, straight. Ẹ máa wáyà sápọ̀sì. Okay, by my left hand side. Ẹ máa lọ straight. Ṣé mo appreciate, thank you. Ẹ ṣé. Ó ti dá vitamin ládé orí mi ẹ ṣeun lọ́dún gbogbo òyìn tí mo ti ń bàbá wà nígbà bàbá èkó èmi ní jẹ́ rọ́lá ó tẹ̀ sùn lọ́wọ́ ẹ̀ dìde mo ti èmi ní ẹ̀ka sí bàbá èkó. Jẹ́ rọ́lá ìwọ ni jẹ́ rọ́lá lọ báwo ló ṣe débi. Ẹ wo ọlẹ́kọ̀ọ́ mo rìn kódà ibi tó ń pè nípa àṣẹ kẹ́kẹ́ kí n tó gẹ̀ẹ́sì bíbà mo ti dààmú jìnnà but wọ́n ní tí nǹkan bá léèyàn báyìí máa lè kò ní ẹjọ́ bàbá ètò ni mo wá rí olùkúlẹ̀ mi ni mo wá rí. Jẹ́ rọ́lá bàbá ètò. bọ́ọ̀ rí pé mò ń sùn lọ́wọ́ ọ̀sẹ̀ sì farabalẹ̀ kí n jiná bọ́ọ̀ sì bá mi tí mo sùn ọ̀ jókòó àbí kọ́ wá ga kọ́ jókòó bọ́ọ̀ bá ti jókòó nígbà bá sì jí bó sì jẹ́ ọ̀lẹ́ náà mo jí ọ̀ sì rí mi. bàbá èkó á pẹ́ kọ́ lè bàjẹ́ tó bá dìrò dé àìjọ. ìwọ mọ wà látẹ̀mí lábẹ́ ní ìsìn tó fi jí mi. ọmọ yín náà ni mo jẹ yín náà mọ ẹjọ́ ẹ̀yin ni mo wá rí. bí wọ́n bá rò pé ọmọ mi ló jẹ́ sẹ́kù wá tí wọ́n wọ́n wò. Ṣé o wá sí? Ṣé o sì tí mo fi rí ọ? Yóò sàmì tó fi wá. Mọ̀lẹ́kọ̀ọ́ àdìmọ́ ní kí wá pìkì náà pé kájọ padà sílé kájọ máa lọ sílé. Ẹ ti ẹ̀ dúná kí ẹ ti ẹ̀ dúró ká tó tiẹ̀ mọ́ sọ̀rọ̀. Bóò ló ṣe mọ bí ga? Bóò ló ṣe mọ kí yáà ní mọ̀ wá? Mọ̀lẹ́kọ̀ọ́ tẹ bá rí àtijọ́ tẹ ti kó ní nǹkan tí ojú mi rí. Wọ́n ṣàbẹ̀rẹ̀ ọmọ. Fìdílé bí. Ẹni kí n jókòó. Ẹ ṣe fún. Bàbá èkó ọ̀pọ̀lọpọ̀ ọmọ kankan ló jẹ́ kí ọmọ tí ní gbogbo pa ṣẹ́kẹ́ wọ́n pé kí n máa lọ sí ṣọ́ọ̀ṣì pásítọ̀ Àjàlá mo ti bèbè ọmọ kékeré kankan lójú fún mi pé ibi ìbà ilé wa pé pa ṣẹ́kẹ́ kí tó gẹ̀ẹ́tì bàbá mo ti stress. Ẹyin dó tiẹ̀ dúná jẹ́ rọ́lá bóò ló ti mọ̀ pé àyíká mọ̀ wá. Bàbá èkó mi gbọ́dọ̀ máa wà wọ́n ní téèyàn bá lé nǹkan kọ́gọ́ léèyàn ẹ̀wọ̀ èmi yìí mi ò tiẹ̀ mọ̀ yìí tí mò ń lé nínú iṣẹ́ àwa bàbá èkó ni ọ̀rọ̀ kan mo wá rí fún ẹ̀bí kan mo wá gbé ẹ jẹ́ ká máa lọ lé. Ilé ewu. Ilé lọ́dọ̀ yín náà ni mo ti clear gbogbo lé mo ti arrange everything. N ò lọ. Bàbá èkó máa lọ. Àní n ò lọ. N ò lọ. N ò lọ mo sọ. Bàbá èkó ṣe rí ẹ ṣì ń bínú ni ẹ ṣì ń bínú ni ẹ pẹ̀lẹ́ ra ẹ ṣì ń bínú ni ẹ mọ àwọn kan tẹ́ máa ń jẹ yẹn gangan mo ti store mi lé mo ti tún ilé ṣe everywhere báyìí mo ti ṣe everything síbẹ̀ ẹ jẹ́ kájọ máa lọ. N ò lọ. inú ìwọ ibi tẹ wá iná kò pé yín. Ẹyin filẹ̀ ń bílẹ̀ ọlọ́mọ wa ilé ọlọ́mọ wa wọ́n sì ní oore ni láti mọ̀ gbélé olúwa filẹ̀ jẹ́ mọ̀ gbélé olúwa. Ẹ má bínú sí mi ẹ ṣì ń bínú ni ṣé rí ìwọ bó mo pọ́ mi yẹn ló dá wà lára sílẹ̀ bàbá ìkan tó bá sọ pé kí n máa ṣe é
mo ní mo máa ṣe ṣé rí mi ìmọ̀ràn omi tẹ́ máa ń lò ní gbogbo tó bá ti kúrò sí ibà máa lọ sí shopping a máa lọ get àwọn omi yẹn ká store ẹ̀ sílé kó pọ̀ gidi gan ẹ má bínú. ìwọ ọmọ gbogbo oyún tẹ́lẹ̀ lọ lé mi kúrò nínú ilé kémi ò kẹ́rù mi lọ́sọ̀kan òru kan kí n jáde kúrò nínú ilé. bàbá mi màmá wọn máa tì mí máa ní mi understand wọn tì mí ní. a máa wọnà àti gbàyìnlá pé kẹ́ ẹ mọ̀ kò sí kòtò kẹ́ ẹ mọ̀ kò sí kòtò ẹ ń bá wáde fún yín lẹ́mọ̀ mú lọ́ta ẹ ń bá wábi fún yín irú àwọn yín lẹ́mọ̀ mú lọ́rẹ̀ kí ni sọ. ẹ má bínú sí ọmọ kan tá a máa ṣe ń sìn bẹ́ẹ̀ ṣáà gbé báàgì yẹn já máa lò ó. wọn ò gbé báàgì wọn ò lọ́bì kankan. ó dà ń gbà bá tẹ̀lé ọ lọ nísìn kí lẹ́nu sọ fún pàṣẹ àjàlá ń gbọ̀ bá dé. ṣèbọn ní fóònù a lè pè wọ́n lórí fóònù ẹgbàá fóònù lè ká fi pè wọ́n. ó dà bó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìwọ máa lọ ń gbò bá dọjọ́rọ̀ pásọ àjàlá ti jáde ní olórí ìjọ gangan àwọn òsìlè báwọn bá wá dé o èmi ò wá sọ fún ọ pásọ ọmọ tí mo sọ fún yín pé mò ń gbọ́dọ̀ rẹ̀ ń gbà kan o tó lé mi kó nù lé o ó ti wá bá mi o ó sì ti ní kí n mọ̀ padà bọ̀ bọ́n bá sọ pé olúwa ni wá wọ́n wà bọ́n bá sì olúwa ò ní kí n wá wọ́n jókòó mi ni o àmọ́ máa lọ náà bó bá dẹ̀gbà pé wọ́n wà bá ọ nírọ̀lẹ́ bí n bá sì lè wà lọ́jọ́rọ̀ bó bá dà rọ̀lẹ́. bá mi èmi náà kí mọ̀ pé ẹ ṣì ń bínú ni ẹ̀yin náà lẹ kúkú sọ wípé àgbà tí ò bínú lọmọ ẹ̀ pọ̀ ẹ ti bá mi wí ẹ ti kúrò ẹ ti bá mi wí nísìgbà ìjọ ìfowó tẹ fi fà mí mọ́ra padà bá bí pé ẹwọ ẹ jẹ ṣe bọ́ ní fóònù pásọ̀ ní fóònù a lè fún wọn lórí fóònù ẹ jẹ́ ká máa lọ ẹ má bínú ẹ mọ́ ìwọ̀n pé ti ń bínú sí mi ní gbọdọ̀ pé dúdú ní orí ó ti máa ṣe lò. màmá ẹ fọ ẹjọ́ a máa sọ kọ fún ẹ. mo fẹ́ lọ ó ní mo lọ yẹ ẹ bá tẹ́lẹ̀ mi fẹ́ tó yẹ mo fẹ́ tó yẹ. ngbẹ bá ṣe nǹkan tó ojú yóò wà já ojú yóò wà já jójá yín lójú. ó dà ó tó wọ́n sunkún. àlọ́ tó bọ́jọ́ sáà òní pọ́ orí pẹpẹ ló wà. mi sunkún mọ́ ẹjọ́ tó yẹ lẹ́ẹ̀ṣẹ̀ ìjà tó máa lọ bẹ́ẹ̀ a máa pè wọ́n lórí fóònù ẹjọ́ ẹ̀dìdẹ́ ìjà máa lọ ìjọ ṣe. sojú àánú káàkiri ìfara rẹ balẹ̀ náà inú ẹ̀yìn ọ̀dọ̀ wọn bí mo gbé báàgì mi sí bá a bá ṣe tán lè sìn wọ́n pé pásítọ̀. ẹ ṣeun ọ̀dọ́ bá lo fóònù mi ni ó yá. ǹjẹ́ lọ gbé báàgì mi. ẹ lọ gbé ó yá ìjà máa lọ báyìí. wọ́n fẹ́ kínní o irú kí á nù. má sunkún mọ́ mo ní òkú má sunkún. àbí ò wá lẹkún. má bínú. bẹ́ẹ̀ bá ṣe nǹkan tán ojú yóò wà mọ́ ojú yóò wà já. kí la tún rí gbọ́ lẹ́yìn o. Jẹ́rọ́lá ó ní wàá máa wò pé ìdí mi ó ń tẹnu mọ́ ó dẹ̀ fẹ́ ṣe kí n kó fẹ́ kò fẹ́. ọ̀rọ̀ tí mo ti ń bá ẹ sọ yìí náà ni kò tí ẹ wojú mi kó sọ pé yes mo kàn mo nífẹ̀ẹ́. ṣé tẹ́lẹ̀ náà lè ṣe wá dìgì mú ojú báwà mi báyìí ló ṣe ẹ́ lákùnrin lẹ́jẹ̀ sílẹ̀ ṣé fúláwà táwọn ẹgbẹ́ ẹ̀ mú wa táwọn ẹgbẹ́ ẹ̀ mú wa. ẹ̀yà mo ti tó rẹ̀ máa mú. tó ti lọ gbọ́n. ọ̀rọ̀ fẹ́ yìí náà ni consider mi kò sọ pé yes ó ti ń punish mi jù náà. mo nífẹ̀ẹ́ mi ò lè parọ́ fún ẹ. irọ́ ni o ṣorí hug mi lẹ́ẹ̀kan sí. ṣorí tó bá gbọ́ sínú mi mo wà sure pé wọn lè kọsẹ̀ láyé Jẹ́rọ́lá ó hug mi no ṣé mo lè rí kọsẹ̀. ọ̀nà yẹn iṣẹ́ máa pa mí pẹ̀lú ọ̀gì babaláwo. inú mi dùn. inú náà nìbọn kò ṣe ìtara máa ṣe tán ti tẹ máa bírèkì àtẹ̀yàn. ọ̀nà ọmọ mọ̀ pé mo nífẹ̀ẹ́ tí mi bá nífẹ̀ẹ́ ni mi ò lè máa dààmú kí n máa wálé ní wá lọ́la. ṣe àgbẹ̀gbọ́ tuntun. no this call for celebration. yes o. tó ti yẹ a máa jáde ó láwọn mi lọ́tẹ̀ kí máa gbé ẹ lọ́tẹ̀ kí wọ́n gan I enjoy ara ẹ. bàbá Èkó. Jẹ́rọ́lá bọ́ọ̀ ni o ẹ kú iṣẹ́. sálàfíà ni. ẹni sọ̀rọ̀ kí ni èyí tẹ́ ẹ ṣe báyìí. Jẹ́rọ́lá. bó tilẹ̀ wà dọ́sìn náà tẹ́ fi ń. wo sọrí torí ti ilẹ̀
dusty àbí dusty kí ló tọ̀ pé dusted torí ìyẹn kọ́lé mi sí wọn omi so ó ní tèmi wọ́n mi fún mo pé jọ́sí ìtàsí náà nìkan òfin ní akẹ́rù ká mọ́ ọ lọ. ó ṣe fọ́ọ̀tì mi. kò sí bínú bẹ́ẹ̀ mo sọ fún ọjọ́ náà mo ní ìdí tí mo fi wọ́n mi ọ́ tó mọ̀ sọ̀rí in tí ò yí ọ pọ̀ ju ti tó yí ọ lọ. ìwà àlàyé tó bá ti sọ fún mi síbẹ̀ mo ní màá máa tẹ̀lé ní màá. sọ wá ní tí ò yí ọ̀hún wọ́n jò yí ọ lónìí ìdí tí mo fi wọ́n mi ọ́ mọ̀ lónìí mọ́wọ́ rẹ̀ wá ọkọ̀ wọn díẹ̀ sójú rẹ̀ náà. ilé náà ni díẹ̀ ọ̀kárì. sọ ìpara rẹ balẹ̀ súnmọ́ sórí ìwọ lọ́ọ̀ mọ̀ sórí ìrírí náà pè ní àgbà ẹni tí mo sì rí ló jẹ́ kí n náà ṣe kinní ó ti yọ ní ìsìn kí n tágbà rí tójú rẹ̀ fi jì ọmọdé mi ìbá rí yóò wọlẹ̀ ni tó ti yọ báyìí àmọ́ mọ́ bẹ̀rù o. ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ sì. ẹni kì í má bẹ̀rù ìbàṣẹ́ tó sẹ́yìn jẹ. Thank you so much for watching this interesting movie, EEWO. Thank you so much for watching from the beginning to the end, and the Lord will bless you. Please, I want to encourage you to continue watching videos on this channel, and God will bless you. Please, I beg you, please, for the sake of God, click on the subscription button and give us the like, and make sure you send us your comments, and then God will bless you. See you in the next episode.